mùsùlùmí kankan tó bóde àbá àfa kan tó bóde títún blame rọ́bìtà àwọn bàbá yẹn ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ òpònú ni orí rẹ̀ ti dàrú whatever torí ọjẹ́. whatever torí kọjá gbogbo tí jẹ́ rọ́bìtà trump for Nigeria Edward debtors wọ́n dẹ̀ dìde lórí àtúnṣe wọ́n ń sọ ń bẹ̀ wọ́n láwọn ọ̀wà adájọ́ wọ́n nítorí pé àwọn kan ni wọ́n rán àwọn wá gbọ́ ọ̀rọ̀ ni wọ́n láwọn ọ̀wà adájọ́ àwọn ọ̀dẹ̀ wa pàṣẹ àwọn wárẹ̀ àwọn ò tún padà wá orí burúkú ìtẹ̀ǹdẹ̀wò yìí gan sọ lè jẹ́ káwọn bàbá yìí tó padà wá s'Ógbómọ̀ṣọ́ ẹ̀ẹ́dẹ̀rí sẹ́ ẹ̀dákun ni. abáni tasa wadi jamila min fi alika innama qarinu li fata fil qabri man kana yaf'alu tẹ́ bá rò pé ẹ dá nírun tẹ́ rò pé ẹ dá ní àwẹ̀ tẹ́ rò pé ẹ dá ní sàká tẹ́ bá dá níwà níbo lẹ fẹ́ kó gbà ẹ níwà. mo ṣe program lọ ẹ pariwo lọ ṣẹ́gun wọ́n dùn lóko. kí ló fẹ́ promote Islam gẹ́gẹ́ ẹ bóde ìlú Ògbómọ̀ṣọ́ ń gúdùgùdù kò sí sinmi nínú ìlú yẹn ṣé ilé kan ní bẹ l'Ógbómọ̀ṣọ́ ni kì í ṣe ilé méjì ilé tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ìṣe mẹ́ta agboolé tí ń bẹ bẹ́ẹ̀ ṣe mẹ́rin kì í ṣe mẹ́wàá kì í ṣogún agboolé ẹyọ kan péré wà ní problem ìlú dàdàrú ìlú fọ́pọ̀ àwọn àgbàlagbà kan wá dìde wọ́n ń fẹ́ fi ẹ̀gọ́ jàrí ọgbẹ́ ẹ̀yìn òpònú ọmọ tẹ́ẹ̀bọ̀ wọ àgbàlagbà ẹ̀tún wá ń bóde ẹ̀tún ìtarọ́bìsì àwọn bàbá yẹn sẹ́nibọ̀dì yìí lè fẹ́ dàgbà báyìí kì í sàgbà àtọ́jú orí ẹ lè dàgbà lójú orí bọ̀tẹ́ bá dí àkókò ẹ máa pàṣẹ àgbà ayé lè má gbọ́ yìí. afaan ekirimu karima kaumi ekirimu karima kaumi ma yegun tó dìde ni gbogbo tí jẹ́ rọ́bìtà pátá wọ́n fèsì Ògbómọ̀ṣọ́ ìtì àdùnúwáyì sí táwọn náà tó ń jí ọmọ rọ́bìtà wọ́n sọ ọ̀pọ̀tì wọn torí pé rọ́bìtà náà ní ìtì àdù rọ́bìtà ní bàbá tó bí ìtì àdù rọ́bìtà ní ìyá tó bí ìtì àdùn wáyé sí gbogbo ibi tí rọ́bìtà bá ń lọ ẹgbà pé ìtì àdùn lẹ́gbẹ́ ọ wà pẹ̀lú wọn lórí àtúnṣe ṣé bí wọ́n ṣe lo Ògbómọ̀ṣọ́ ṣé kí wọ́n máa kó gíbu kábíyèsí ni ṣé báyìí ṣe gọ̀tẹ́ ponú lẹ́nu kó gbogbo ayé ponú ni. Bàlíkísù ọbabìnrin gẹ́gẹ́ sọ fáwọn àwọn sàbẹ̀rẹ̀ àwọn ọmọ ogun ẹ̀ ó ní nàlìmùlùkà ìsáàdà àlùkọ́ríyàtà ní àfúsàdúhà nàlìmùlùkà ìsáàdà àlùkọ́ríyàtà ní àfúsàdúhà. bàbá wa níbi mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ Alhaji Toliat you are not baby you are not baby ọmọ bíbí ìlú kiri ẹlẹ́mí o lọ́sùn state èmi ìsọmọ Ògbómọ̀ṣọ́ o gbogbo àwọn àfáà wèrè tí wọ́n ń fi ẹnu dá wàhálà alẹ́ s'Ògbómọ̀ṣọ́ yìí Alhaji Toliat àwọn èso ọmọ Ògbómọ̀ṣọ́ o ẹ mẹ́tẹ̀ gbàgbé tí ó ń sálámù ọmọ sọ fún wa sallallahu alaihi wasallam ó bù ní wá tọ́ ni minal iman ó bù ní wá tọ́ ni minal iman ni Alhaji Toliat ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìkà ọ̀jẹ̀ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń fi ohun burúkú ránṣẹ́ s'Ògbómọ̀ṣọ́ yìí tí wọ́n fẹ́ máa gún yín lábẹ́rẹ́ oró yìí tí wọ́n tún fẹ́ máa tì í lu àwọn rọ́bìtà yìí ìkà ọ̀jẹ̀ sí tiẹ̀ bẹ́ẹ̀ o wọ́n lẹ́nu lágbóolé wọn o wọ́n lè pè wọ́n sí pàdé ọlọ́mọlé o wọ́n lè dá sọ́rọ̀ lu wọn o ọ̀pọ̀ nù wọn ọmọ tí ń ṣẹlẹ̀ lu ìlú òlù ni wọ́n gbé o
Tọ́lẹ́tù bàbá ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ máa gbé lábẹ́rẹ́ ìbàjẹ́ yìí táwọn rọ́bìtà tó wá s'Ògbómọ̀ṣọ́ táwọn àrí kankan nu wọn tí ó kọrin ẹ̀yìn kì wọ́n àbí pé igun mẹ́rin ló yẹ kó o lọ igun mẹ́jọ ló yẹ kó o pè ó yẹ kó o fi lẹ́tà ránṣẹ́ lórí pàṣẹfẹ́sà tó ṣe ṣé wọ́n lọ tọrọ owó l'Ògbómọ̀ṣọ́ ni ṣé àwọn rọ́bìtà lọ tọrọ owó l'Ògbómọ̀ṣọ́ ni ṣé wọ́n fẹ́ fún àwọn ará Ògbómọ̀ṣọ́ láwọn ọdún ni ṣé àwọn rọ́bìtà fẹ́ fún Ògbómọ̀ṣọ́ ní oyè ni táàpẹ́ kọ́ fi lẹ́tà ránṣẹ́ rẹ pé sí wọ́n ti accept pẹ̀lú oyè tá a fẹ́ fún wọn. wọ́n á sọ fún mi ṣé kí wọ́n tó lo Ògbómọ̀ṣọ́ sáwọn rọ́bìtà wá jẹ́ dídìrín òpònú bíi tiẹ̀ ṣé wọ́n ní ti mọ múfúmẹ́ǹtì Aláàjì wa Tọ́lẹ́tù ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ kí wọ́n tó gbéra ṣé wọ́n ti ní mọ múfúmẹ́ǹtì bàbá kábíyèsí ọba wa Gẹ́dì Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kí wọ́n tó gbéra kí ni pírọ́blẹ̀mù ẹ̀yà àlùsùn náà yìí. àìfàgbàfẹ́ nìkan ni ọjà yóò gùn. nígbà tá a bá tún rí àáfàá kan tó wá bóde tó tún ní káwọn rọ́bìtọ̀ gbẹnu sọ̀hún ajẹ́kórí àáfàá yẹn ti dàrú nìyẹn. kí ni jó wa lọ́wọ́ kẹta àfi jólẹ̀ kí ni gùn wa ìmọ̀wó ni mo ti gùn kálukú sẹ́bà wọn kẹ́ni wọ́n kọ́ wa. ayé wo là ń sege ṣé báwọn kan ní ẹ̀kọ́ sáyé ká tó sáyé kí ló dé júwe ọkọ tí ìsìláàmù jẹ́ àwọn bàbá kan ní wọ́n lùgbà níjàta ayé tí wọn ò rí báyìí àwọn bàbá kan ní wọ́n sí ẹ̀sìn lánàá ayé wọn ò rí báyìí kí ni ìṣòro àwọn àtòní tá a fẹ́ gọ̀kú gbogbo tá à ń ṣe tẹ́mi ó kálukú gàdí ìwèrè báyìí. Aláàjì Tọ́lẹ́tù bàbá ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ kìsọ́nù àmìdì mímọ̀ wá ibù rahman láàmì mọ̀ kàṣíbẹ̀lẹ̀ ìsàn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pàtàkì wíwá sínú Ògbómọ̀ṣọ́ àwọn rọ́bìtà o kẹ́ẹ̀dẹ̀ wu abalabi tẹ́ ti fẹ̀ gọ̀kún o mo ti wí tipẹ́ o mo ní Aláàjì wa Tọ́lẹ́tù ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ nìkan tú ọ̀rọ̀ yìí yẹjú o tẹ́mi wọn ọ̀bá ríra wọn yí pé àwọn ọ̀fẹ́ dọ̀tí ara wọn. Aláàjì Saheed Òṣùpá ọba orí ó ní nínú ẹ̀gbin lọ láńgbé nínú ẹ̀gbin lọ láńgbé ẹni máa fara yọlá tọ̀hún á fara yẹgbin nínú ẹ̀gbin lọ láńgbé nínú ẹ̀gbin lọ láńgbé nínú ẹ̀gbin lọ láńgbé ẹni máa fara yọlá tọ̀hún á fara yẹgbin nínú ẹ̀gbin lọ láńgbé. gbogbo ẹni tó ló fẹ́ kọ̀tù ayé tó ló wọ́n fẹ́ ká sọ wọ́n dọ̀tí ó ló wọ́n fẹ́ kí wọ́n rí òfin ó ló wọ́n fẹ́ useless ara líláì wà lọ́sí ni sáwọn àpótọ̀ mọ̀ nǹkan tí ń ṣe ọmọ tí ń ṣe. bàbá ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pàtàkì ìrìn àjò táwọn rọ́bìtà rí o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìṣẹ́jú kan sí kejì ní kú àtìyẹ o àti rẹ̀ tó gọ̀kadà 15 naira tó gba bẹ̀rọ̀ rú o ẹ wá wo àyè tó kálukú ti dìde o ẹ wo oníkálukú ẹ wo dúkìá àwọn tí wọ́n pa ti o ẹ wo sí àwọn tí wọ́n fi sílẹ̀ o ẹ wo owó wọn tí wọ́n wéṣì o Tọ́lẹ́tù àti ẹ wo ẹ̀mí wọn tí wọ́n fi ilẹ̀ nítorí ẹ̀sìn ẹ má ronú ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ ẹ má ronú bí àwọn òpònú àfáà kẹsẹ̀ ń ronú tí wọ́n tó rọ́bìsì ìrìn àjò àwọn rọ́bìtà bàbá tiẹ̀ rẹ̀ tó ronú pé àwọn nǹkan kan kù tó yẹ káwọn rọ́bìtà ò fi kún why you no call him kí ló tó lè wá bó ṣe ní kọ́ńtàtì wọn lábẹ́ aṣọ kí ló dé tó lè kọ́ńtàtì wọn lábẹ́ aṣọ kó àwọn ẹnìkan tó bá súnmọ́
tó súnmọ́ gbá ìrìn àjò táwọn bàbá wa rìn yẹn dá o àmọ́ kí wọ́n tún fi báyìí kún kọ́rọ̀ yóò lè yẹjú kún sí àmọ́ mórí sẹ́jà náà. mọ́lá nìkan dìde kọ́ ni wọ́n ṣe lè gbé social media tí wọ́n bá tún gbé social media ẹ̀ tún sọ yìí pé àbòsí ni wọ́n lọ ṣe tí wọ́n bá gbé social media èyí tí wọ́n ò ṣe ẹ̀ tún sọ pé wọ́n ṣe èyí tí wọ́n ṣe ẹ̀ ni wọ́n ò ṣe wọ́n tún wá gbé sí kọ̀dísẹ̀ rí máa jẹ́ bí nso ẹ̀ tún sọ́dọ̀gún kí ni problem wà ní Islam gẹ́gẹ́ kí ni problem wà nínú Islam tí mo bá sọ bí pé àwọn mùsùlùmí àwọn là ń dayé irú ẹ̀ máa jiyàn sáàrin ara wa gẹ́tò sáàrin wátò adéyàmúsàn àbúrò ní sẹ́yìn sáàrin wátò ọmọ kékeré ọ̀pọ̀ àgbàlẹ̀ ọmọ kí wọ́n bẹ̀rù àfọ́ rẹ̀ mọ́ ọmọ òpó bí ẹ̀ nínú ìsìlámù náà láti rí o kò sápẹ̀lẹ́ láàrin ọ̀gá sọmọ sẹ́ inú ìsìlámù náà láti rí o torí pọ́nà kí ọmọ kéwú ó useless àfọ́ rẹ̀ torí pọ́nà kí ọmọ ọlẹ́nu òbí ìwúrù inú ìsìlámù náà ní o. inú ìsìlámù yìí ni o gbogbo àwọn bàbá wa ní rọ́bìtà tí ẹ lò gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí wọ́n bá parẹ́ báwọn kọ́lọ̀ méjà yìí wọ́n parẹ́ bí burúkú kan bá ṣẹlẹ̀ sọ́ta wọn ṣé olórí burúkú ọ̀yọ̀rọ̀ tẹ́nibọ́dì yìí sọ ẹ̀sẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ fi ránṣẹ́ sí wọn lọ́rùn ṣé lẹ́ẹ̀mọ̀ fi ránṣẹ́ sí wọn lọ́rùn ìsá akérè àmọ́ ra àmọ́ abúdá bí ẹ̀sìn fọlá yẹ kíndìrà lè máa alókè yọ ọmọ yẹn inú ara ti ná wèrè dálẹ̀ nu kọ́mọ kí wọ́n máa rí pé àfàwọn ó wí ìkúwì kọ̀wọ̀ kéwú dáa ewó wèrè kéèyàn lu náà sí ọ̀dájú kó lu mẹ́gùn lọ ni Daraba Seidu amúra ọmọjọ́ tí ẹ ti ń nara wọn ni Daraba Seidu amúra ọjọ́ ọmọjọ́ tí ẹ ti ń nara wọn. Ìṣe tá ń polo kò wọ́ dá kò ké dá kò pé dá ìgbàdúrà mélòó ní bẹ́ńlẹ̀ mọ́ ìgbàdúrà mélòó ní bẹ́ńlẹ̀ mọ́ àáfàá mélòó làdúrà rẹ̀ gbà àáfàá mélòó ní bẹ́ńlẹ̀ fún yẹn tàdúrà rẹ̀ gbà pákéjì ìhàlẹ̀ burúkú kọ́ lẹ́ fi ń gbé lẹ́yìn kìkì aṣọ bí àlùbọ́sà. Gbogbo ẹ̀yin àfáàlú Ògbómọ̀ṣọ́ mo fi àlùkùránì tá a jọ gbà fún bẹ́yìn pàápàá jùlọ bàbá síbi mẹ́bù Ògbómọ̀ṣọ́ aláàjì wa tọ̀lá art ayélára ájìtọ́lé àtù ọ̀rọ̀ tí bẹ́ńlẹ̀ yìí èyí nìkan tó yẹjú ẹ lọ fẹ̀gọ̀ kún o tẹ́ ẹ bá ti fẹ̀gọ̀ kún gbogbo ọ̀rọ̀ yọ yẹjú tẹ́nìkan kò ní mọ bí ó ṣe yẹjú. tẹ́ ẹ bá ti lọ lo ládàbí pẹ̀lú ẹ̀ tí ìṣe pẹ̀lú ìmọ̀ gbogbo ọ̀rọ̀ yìí yẹjú tọ́rọ dẹ́nìkan kò ní mọ bí ó ṣe yẹjú. gbogbo àwọn tí wọ́n ń tẹ́lẹ̀ síra wọn lójú lọ́nà lẹ́yìn wọ́n fẹ́ bà yín ló kọjá ni wọ́n ìsọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ìsọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń tẹ́lẹ̀ síra wọn lójú yìí wọ́n lẹ́nu nílùú wọn wọ́n mọ̀ wọ́n lù wọn. Alhaji wa Muhammad Taofeek akéwùgbà gold ọmọ akéwùgbẹrú bàbá yẹn ti kọ́kọ́ dáná Ògbómọ̀ṣọ́ fún rẹ̀ ẹ wo bí gbogbo àwọn bàbá wa ṣe dí àfin sọ̀hún torí pé wọ́n fẹ́ settlement torí pé wọ́n fẹ́ kí Islam ò nísinmi nínú Ògbómọ̀ṣọ́ torí pé wọ́n fẹ́ kọ́ gbogbo àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ bó ní kálukú wọn ṣe tó ní ipò
bó ní kálukú wọn ṣe tó ní ọlá, bó ní kálukú wọn ṣe tó ní ìmọ̀, bó ní kálukú wọn ṣe tó ní àgbọ́yé, bí gbogbo wọn ṣe tó ní àsìkí, ẹ wo bí wọn sì tẹ̀ fún bàbá kábíyèsí sọ̀hún. Gẹ́gẹ́ bí sẹ̀ríà ṣe kọ́ wa, bí ìsìláàmù ṣe ń bọ̀ látilẹ̀, ṣebí torí sẹ́túmẹ̀ntì ni, ṣebí torí kí ló Ògbómọ̀ṣọ́ lè sinmi ni, ṣé wọ́n fẹ́ gba sálárì l'Ógbómọ̀ṣọ́ ni, ṣé wọ́n fẹ́ gba alẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ni, ṣé wọ́n ní dúkìá l'Ógbómọ̀ṣọ́ ni, ṣebí torí ìsìláàmù ni wọ́n fi fẹ̀mí ara wọn lẹ̀. ẹ̀yin òpònú ọmọ ní gbogbo wa náà, sáwọn bàbá yìí ìmọ̀ wo ni máa wèrè tẹ́ni. ẹ̀yin kan tó wá ń jáde wá tí ẹ ronú pé gbogbo àwọn bàbá wa nu rọ́bìtà yìí ẹ̀mí ara wọn ni wọ́n sọ mí ti kalẹ̀, irú ẹ̀ lẹ́ẹ̀fì gbà á. Gbogbo àwọn ọmọ tí inú ṣerú ẹ̀ sí, ọmọ kéwù yóò ṣerú ẹ̀ sí, ẹ pàdé irú ẹ̀ nu ẹbí yín, ẹ pàdé irú ẹ̀ nu ìlú yín, ẹ pàdé irú tẹ́ ẹ ṣe sí rọ́bìtà, ẹ pàdé ẹ̀ ládùúgbò àtàgbòlé tẹ́ ẹ bá gbé. Ẹ sàmì bẹ́ẹ̀ sàmì mo bá yín sàmì. Kí ló dé? Kí ni wọ́n gbà lórí ìmọ̀ọ́mù gan? Ṣèbí rọ Jésù káwọn ẹ̀ka àdìmú olórí ìjọ ẹrú ìjọ ni. Aláàjì wa tọ́lé àtù ayélujára ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́, mo fẹ́ kẹ́ ẹ ronú gbogbo àwọn ìlú, àwọn àyè tẹ́yìn gẹ́ kápá ẹ ti ju yí ẹ̀sìn kẹ́ ẹ tó d'Ógbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá fẹ́ gọ̀kun wọn lè tì í síwájú nílùú olú o. Ẹ̀gọ́tẹ́ wá lólu olú tẹ́mi tì í síwájú, kí ló dé tẹ́ ẹ lè sí ẹ̀gọ́ yẹn ní tanstein nílùú bí tẹ́ ti bí. Toliat ẹ̀gọ́tẹ́ lò nílùú olú tẹ́mi jẹ sífì mọ́, tẹ́mi fi jẹ gbogbo oyè ní Ògùn state, kí ló tẹ̀lé sí ẹ̀gọ́ yìí ní tanstein nílùú bàbá tí. Kí wọ́n wá máa rí àríkọ́ṣe, ẹ wá ń gba lódì àwọn àfáà kan tí wọ́n níyì lu tiwọn, àwọn àfáà kan tó jẹ́ pé ayé rẹ̀ ní ẹsẹ̀ lu tiwọn. Ẹ fẹ́ máa gbàmọ̀ràn àwọn àfáà tó jẹ́ pé jojúmọ́ ni wọ́n fi ń pe ogun. Ṣé ìsìláàmù kọ́ wa pé a máa pogun? Àdìfítínẹ́tù náà yìí mọ̀ láàánú láàmúdé ìkásà. Mo ti wí níjẹta pé ayé dàrú máráyé lọ́wọ́, ayé dàrú máráyé lọ́wọ́, wọ́n fọ́ Ọlọ́run sílẹ̀ wọn ò sí o, wọ́n bá ayé ṣọ̀rẹ́ ayé dà wọ́n o, ayé dàrú máráyé lọ. Èmi mo ṣe wà yìí wàláì tàláì súnmọ́ bí láìlẹ́dí láìláìláwà mi bẹ́ẹ̀ lọ́n kí n jẹ ìmáàmù tí n fi kú láyé. Èmi Ajabdul Wasi Ahmed aka Komadu mi bẹ́ẹ̀ lọ́n kí n jẹ ìmáàmù tí n fi kú láyé. Ọlọ́run ọ̀dẹ̀ ní ilé jẹ́ ilé jẹ ìmáàmù tí n fi kú láyé. Anna Mahamu ọmọlẹ́yìn ni mi, Ọlọ́run kọ́ mi sáásí fún mi ní ìṣe ìmáàmù bẹ̀. Ọmọ kéwù tó bá ti jẹ́ mùkádàmù ilé kéwù mi ní máa ń ṣe máa mú fún wa, tó bá ti parí ẹ̀kọ́ ẹ̀tọ́ lọ mùkádàmù tó bá tún kẹ̀ ní òtún máa ṣe máa mú ní ìṣe máa mú mẹ́sàásì ní tẹ́mi gẹ́gẹ́ kọ́ fúnra mi. Ṣé yẹn la ní ìdìlú ẹ̀sìn àbí kí Islam ò sin? Ìjọ òun lẹ́ni káwọn pásítọ̀ ọmọ ẹja sí ike ó bùrì yáàsà náà dẹ̀ ni. Ó ní àtọ́jú kòkòrò lẹ́fí ń dá wàhálà alẹ́ sínú Islam. Gbogbo ẹ̀yin tọrọ kẹtẹ dá sí ìjà tá a bá lè parí sáàmù dákun ni. Ṣé wàá pètè lùlù ni? Sọ́sàlà ni ó lẹ̀ ni. Ó lè ṣe èmi náà lè dá sí i. I'm not Ògbómọ̀ṣọ́, you are not Ògbómọ̀ṣọ́. Why kí ló tá a lè lè sọ̀rọ̀ tí ó pe àlàáfíà sínú ìlú òlù? Sọ ọjọ́ bẹ lọ́wọ́ ogun nílùú ìlú tí.
alukurani láàyè kó olúwadé àti ọláwà àti ọ̀rọ̀